Do you know 3 things that are affecting Nigerians? Àwọn olórí ẹ̀sìn wa, àwọn ìjọba àti àwọn ọba. Àwọn mẹ́ta yìí, ṣé ẹ rí set àwọn mẹ́ta tí mo sọ yìí, àwọn ló ń da Nàìjíríà ní gbòrígbò. Àkọ́kọ́, ẹ jẹ́ ká mú tàwọn ọba. Ǹjẹ́ ẹ mọ̀ wípé Hausa kí ló ń pe àwọn Fúlàní ìkọ́dẹ̀ jáde ń bẹ̀? Ó ní ìlú tẹ́ bá ti rí tó jẹ́ wípé àwọn darandaran wábẹ̀ tí wọ́n ti ń lo oṣù kan tó ń lo oṣù méjì tẹ́ ń lé wọn tí wọ́n lọ, àwọn ọba ti gbowó lọ́wọ́ àwọn. Ẹ̀rù bà mí, mo wò ó pé ṣé àwọn darandaran kí ló fẹ́ wá sí ìlú ènìyàn láì ṣe pé kán wá pààyàn, kán wá balẹ̀ jẹ́, kán wá jólé, kán wá jóko. Tẹ́ ẹ bá wo àwọn fọ́nrán fídíò tí mo fi hàn yẹn rí pé àwọn kan wó ẹ̀gẹ́ nínú oko, wọ́n ń dà fún màlúù. The situation can escalate. If you see the person, tell him. An angry farmer has discovered a cow in his field. Listen. Well, you're not there. At the time, what I see, for my phone. Nígbà tí èèyàn mi ó lọ yáwó nápò ni ó dẹ̀ fi ṣe oko tó ṣe kẹ̀dẹ̀rẹ́ kò ní jèrè ẹ̀ tó bá sọ̀rọ̀ jù àwọn kí náà ṣe pé àwọn Fúlàní wọ́n rẹ́dì àti yìnbọn pa. Àìmọye òkú àwọn èèyàn tí wọ́n ń gbé wálé tí àwọn ọba wa tó dẹ̀ ń gbọ́ tó dẹ̀ ń rí. Ṣùgbọ́n torí luxuries, because of luxuries, for them to be able to travel anytime they want to travel, the kind of cars they want to ride, the kind of life they want to live, wọ́n kọ tí ọ̀gbọ́n sí gbogbo bí àwa èèyàn ṣe ń kígbe. Yorùbá nìkan ni mo rò pé ó wà, ṣùgbọ́n tí ń ran àwọn kankan nílẹ̀ Ìgbò àti gbogbo àwọn ibi tó kù. Ẹ jẹ́ kí n sọ fún yín, àwọn ọba wa àtó láti máa bá yín wí. Àṣà ń bẹ̀ yín ní lórúkọ Ọlọ́run tó bá jẹ́ pé ẹ sì mọ̀ pé Ọlọ́run wà. Torí lórí ètò yìí, one religion tó dẹ̀ lágbára jù ó ní ìfẹ́. Tó bá jẹ́ pé ẹ lè fẹ́ ọmọlàkejì yín gẹ́gẹ́ bí ara yín, ẹ ní máa ta ìlú yín fún àwọn Haúsá, ẹ ní máa ta ìlú yín fún àwọn Fúlàní tó jẹ́ pé ẹ mọ̀ pé ṣe nọ́mbà wá pa àwọn èèyàn. Ó ti ẹ̀dá, wọ́n ti ń jí àwọn ọba gbé sìn, wọ́n ti ń pa àwọn ọba nípakúpa. Kí lẹ wá fẹ́ ṣe sí ẹ̀? Nítorí Ọlọ́run.